mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. AGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. AGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kojúmọ́ ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa, láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Ọdẹ ọdún bí àjùrè bí báwo làwẹ̀ ṣe ń lọ lápò ọ̀dọ̀ tiyín, àti àwẹ̀ lẹ́yìntì àti àwẹ̀ Ramadan ṣe ń lọ lápò ọ̀dọ̀ tiyín. A kú òǹgbẹ o, ẹ̀mí tó bẹ̀rẹ̀ lára ṣe bẹ́ẹ̀ láparí ẹ̀ láyọ̀ àti àlàáfíà. Ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Aláyọ̀, níbi láti máa fún yín ní àwọn ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa, kẹ́yìn náà lè mọ bó ṣe ń lọ láti apá ibi tí a wà yìí. Ẹ wò ó, ọdún ní mí omi kì í ṣe àìmọ̀ fólókó torí àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wá mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Èmi sì ni atọ́kùn ètò Ojúmọ́ Aláyọ̀ fún ti àárọ̀ òní. Abala mẹ́ta ládìí ẹ̀rọ ètò Ojúmọ́ Aláyọ̀ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé tẹ̀yìn láǹfààní láti máa gbọ́ wa. Abala àkọ́kọ́ láti máa fún yín ní àwọn kókó orí ìròyìn yẹn gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Abala ẹlẹ́ẹ̀kejì á lọ sí orí pápá láti lọ fún yín ní ìròyìn eré ìdárayá. Tá a bá dé láti orí pápá, a wà tẹnubọ ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan, níbi tá a ti máa fún yín ní kúlẹ̀kúlẹ̀ àwọn ìròyìn tá a ti mú kókó orí wọn wá fún yín ṣáájú. Lẹ́yìn náà a kàn sọ́dọ̀ yín ara lé, ẹ̀yin náà sì láǹfààní láti kàn sí wa ní àárọ̀ òní. Láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀wà nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan ká fún yín ní àwọn kókó yẹn gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Òkèlè akọ́bùn mi tó jẹ́ kókó tí mo fẹ́ mú wá sí orílẹ̀-èdè Nàìjíríà, tí mo fẹ́ mú wá sí etí ìgbọ̀nyín, òun níbi tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe sọ̀rọ̀ nípa àwọn ògo ọjọ́ iwájú lórílẹ̀-èdè Nàìjíríà, wípé owó tó yẹ fún wọn wọ́n ti ń ṣe bẹ́ẹ̀, wọ́n ti ń jẹ mọ́lẹ̀ ọjọ́ ti pẹ́, ṣùgbọ́n a dúpẹ́ o ní pé ìyàtọ̀ ti wà lásìkò yìí. Ẹ ó láǹfààní láti gbọ́ kúlẹ̀kúlẹ̀ lóyìn ní àárọ̀ òní náà ni kò ní di ọ̀la lórí ọ̀rọ̀ àbádòfin àtúnṣe owó orí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mà ti gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n kan lórí àbádòfin àtúnṣe owó orí. Wọ́n ní ó ti kù díẹ̀ o, ó tẹ̀ ti dé tán kí ó di òfin lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ní àárọ̀ òní náà ni kò ní di ọ̀la. Ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n tẹ̀síwájú lórí ọ̀rọ̀ Natasha Godswill Akpabio. Ó dẹ̀ ti padà sọ̀rọ̀, ó ní ẹ wò ó, ìwà ìdójútì òun ni ohun tí Natasha ṣe láti mú ọ̀rọ̀ ẹ̀sùn yìí lọ sí orílẹ̀-èdè Switzerland. Ó sọ̀rọ̀ ilẹ̀kùn, ẹ ó láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní di ọ̀la. Àwọn ẹ̀yà kan lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n mà ti rọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kí wọ́n pagi ìkìlọ̀ fún Nyesom Wike o láti ṣe bẹ́ẹ̀ má máa dá sí ọ̀rọ̀ èyí tí ò kàn wọ́n nípa ti ọ̀rọ̀ kùngbákùngbé èyí tó ń fi ránṣẹ́ sí àjọ ẹ̀yà yìí. ẹ ó láǹfààní láti gbọ́ bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ ní àárọ̀ òní. Iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mà ti sọ di mímọ̀ fún àwọn ará ìlú ní pé ẹ lọ fọkàn balẹ̀, ẹ lọ ní sùúrù pẹ̀lú iṣẹ́ àwọn ọmọ ológun ní ìpínlẹ̀ yín. àmọ́ nǹkan tí à ń ṣe lásìkò yìí, ẹ ó láǹfààní láti gbọ́ ohun tó mú ọ̀rọ̀ náà jáde ní àárọ̀ òní gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gbogbo nìṣe polytechnic ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mà ti sọ̀rọ̀ kan. ó ní ẹ wò ó, ilé ẹ̀kọ́ yìí nìkan ló lè tán ìṣòro àìsíṣẹ́ fún àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà.
kí lórí tó fi sọ bẹ́ẹ̀ màá yànnà náà fún yín ní àárọ̀ òní náà ni kò ní di ọ̀la lórí ọ̀rọ̀ èèyàn kan tí wọ́n ní kí wọ́n lọ yẹgi fún látàrí pé ó ṣekú pa Fúlàní kan nínú oko rẹ̀. Ẹ wò ó àwọn àgbáríjọ àwọn bíṣọ̀bù ni wọ́n ti ké sí ààrẹ o wípé kí wọ́n jọ kí wọ́n bójú àánú wo arákùnrin yìí láti jẹ́ kó máa lọ láyà àti àlàáfíà. Ẹ láǹfààní láti gbọ́ bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ ní àárọ̀ òní náà ni kò ní di ọ̀la. Ẹ wá gbọ́ o àṣírí ńlá kan ló tútù yìí o ta ló tú àṣírí ńlá yìí El-Rufai ni o ó ní ìjẹ́jẹ́ mọ̀ ń gbà àwọn èèyàn kan ni wọ́n fi owó ra ipò alákòóso lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ wò ó kí ló rí tó fi sọ bẹ́ẹ̀ ó tún ṣu désàlẹ̀ púpọ̀ ọ̀rọ̀ yẹn o ẹ ó láǹfààní láti gbọ́ yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní di ọ̀la. Ó dá o ẹ̀jẹ̀ ń sọ di mímọ̀ fún yín lásìkò yìí wípé àwọn ọmọ nílùú ni wọ́n mà ti gùn lé ìwọ́de ní pé ẹ wò ẹ má kàn án nípa fún wa ẹni tí kì í ṣọmọ ìlú wa ẹ wá ń fẹ́ mu wá lé wa lórí kó wá jọba láíláí ànígbà. Ìlú wo ní ilẹ̀ káàárọ̀ òjíire wo ni eléyìí ti ṣẹlẹ̀ ẹ ó láǹfààní láti gbọ́ gbogbo ẹlẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti sòkò ọ̀rọ̀ sí ẹni tí ń ṣe ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ lórí ọ̀rọ̀ kan èyí tó sọ nípa ti ìwà àjẹbánu. Wọ́n ti fún lésì o kódà wọ́n mẹ́nuba Buhari ní ọ̀rọ̀ ìsìn yẹn ẹ ó láǹfààní láti gbọ́ bí ìjọba àpapọ̀ ṣe dá ẹni tí ń ṣe Ọbásanjọ́ lóhùn. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ ń sọ di mímọ̀ fún yín pé wọ́n máa ṣe àwárí òkú àgbẹ̀ kan níbi tí wọ́n fi kọ́ sí nínú igbó kan ní ìpínlẹ̀ Ògùn. Kí ló mú eléyìí wáyé? Ṣé àgbẹ̀ yìí ló fi ọwọ́ ara rẹ̀ parẹ́ ní àbẹ́ àwọn kan lọ̀rọ̀ sí ẹ̀dá ni wọ́n mọ̀ọ́mọ̀ ṣerú nǹkan yìí fún wọn? Ẹ láǹfààní láti gbọ́ gbogbo ẹlẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní di ọ̀la. Wọ́n ti ń bẹ àwọn ọmọ ológun o ẹ dákun ẹ wá fi ibùdó yín sọ́dọ̀ wa torí àwọn làkúrà wá tí wọ́n fẹ́ máa da omi àlàáfíà ìlú lápọ̀dọ̀ tiwa. Gómìnà kan ni ó ń bẹ àwọn ọmọ ológun pé kí wọ́n máa bọ̀ láti wá dá ibùdó wọn sílẹ̀ ní ìpínlẹ̀ rẹ̀. Ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ìyẹn ní àárọ̀ òní. Ẹ wá tún gbọ́ eléyìí o wọ́n ní kí wọ́n yé sọ ọ́ di mímọ̀ mọ́ wípé ẹgbẹ́ òṣèlú APC ló ń fa làásìgbò nínú ẹgbẹ́ òṣèlú PDP. Gómìnà kan ni ó dá sí ọ̀rọ̀ làásìgbò tó ń ṣẹlẹ̀ nípa ti ọ̀rọ̀ ètò òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ ní láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ ń lọ sí òkè lọ́hùn-ún lórí pápá tí n bá dé màá wá jọ̀nà lọ́rìn ìròyìn fún yín ẹ kú ìkàlẹ̀. Padà sórí pápá BGI TV níbi láti máa fún yín ní àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ẹ ti mọ̀ bí mo ti máa ń ṣe wípé ẹsẹ̀ kùkú ni mo ti máa ń gbé lọ sí ilẹ̀ òkèèrè. Ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín wípé ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó mà ti sọ̀rọ̀ ní ìpalẹ̀mọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tó jẹ́ kò mẹ́sẹ̀ yọ èyí tá a máa gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Rwanda àti Zimbabwe ní oṣù tí a wà yìí. Victor Osimhen òun ló ti pàgì ìkìlọ̀ fún àwọn akẹgbẹ́ rẹ̀ wípé ẹ wò ó lábẹ́ ìṣàkóso akọ́nimọ̀ọ́gbá tuntun Eric Chile yìí a gbọ́dọ̀ mọ bí a ti ṣe ṣe ra wa sí o torí Eric Chile ó jẹ́ akọ́nimọ̀ọ́gbá tó máa ń fẹ́ jà pitapita fún àṣeyọrí. Ó máa ń béèrè ọ̀pọ̀ nǹkan bí ohun tí ó fẹ́ lọ́wọ́ àwọn agbábọ́ọ̀lù rẹ̀. Eléyìí ló wá mú kí ẹni tí ń ṣe Victor Osimhen rọ gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ wípé ẹ wò ó ẹ jẹ́ ká mọ bí a ṣe ṣe bá ṣe fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú akọ́nimọ̀ọ́gbá tuntun yìí gẹ́gẹ́ bí ìwà tirẹ̀ ṣe yàtọ̀ sí ti àwọn akọ́nimọ̀ọ́gbá tí wọ́n ti jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà. Victor Osimhen ni ó sọ di mímọ̀ wípé ẹ wò ó níbi tọ́rọ̀ dédò yìí òun ti ń gbáradì o láti kópa fún orílẹ̀-èdè Nàìjíríà níbi ìdíje kò mẹ́sẹ̀ yọ ti ọdún 2026 gẹ́gẹ́ bí ó ti ṣe máa wáyé kojú orílẹ̀-èdè Rwanda àti Zimbabwe nínú oṣù tí a wà yìí. Ẹ̀dẹ̀ má gbàgbé wípé ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá tuntun yìí ìyẹn Eric Chile òun ni Victor Osimhen sọ di mímọ̀ pé òun ti mọ̀ ọ́ ti pẹ́ níbi ìdíje
AFCON nígbà tó sì ṣe iṣẹ́ akọ́nimọ̀ọ́gbá nínú ikọ̀ agbábọ́ọ̀lù Mali. Ó wá sọ di mímọ̀ pé òun rí o gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì tó ṣe bẹ́ẹ̀ tó yà lára ọ̀tọ̀ tó máa ń jẹ́ ẹni tí ó fẹ́ nǹkan púpọ̀ láti ọ̀dọ̀ àwọn agbábọ́ọ̀lù rẹ̀. Wọ́n ní gbogbo eléyìí ní Victor Osimhen sọ nípa akọ́nimọ̀ọ́gbá tuntun náà. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹnìkan tó fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù àná fún orílẹ̀-èdè Nàìjíríà tó tún jẹ́ agbábọ́ọ̀lù àná fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea, John Mikel Obi. Òun ni wọ́n ti fi ìwé pè ó ní pé òun náà yóò máa kópa pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù kan tí wọ́n jẹ́ akọni nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool nígbà tí wọ́n yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ní pápá ìṣeré Anfield ní ọjọ́ àbámẹ́ta sátọ̀dé yìí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí wọ́n fi ṣe ìkówójọ fún àjọ ìrànlọ́wọ́ tí ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mọ̀ pé John Mikel Obi ni yóò máa darapọ̀ mọ́ àwọn agbábọ́ọ̀lù àná bíi Gianfranco Zola, Carlo Cudicini, Ramirez, Gary Cahill àti àwọn agbábọ́ọ̀lù mìíràn lọ́lọ́kọ̀ọ́jọ̀kan. Àwọn àti Chelsea ní ikọ̀ ní Mikel yóò máa darapọ̀ mọ́ ní ọjọ́ àbámẹ́ta sátọ̀dé yìí. Ẹ má gbàgbé pé Mikel ló lọ ọdún 11 nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ibi tó ti gba ìdíje English Premier League méjì, FA Cup mẹ́ta, UEFA Champions League ẹyọkan kó tó di wípé ó kéde wípé òun ti fi àdàgbà ètò ọ̀rọ̀ lágbàbọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ọjọ́ 27 oṣù kẹsàn-án ọdún 2022. Ìyẹn jẹ́ nípa ti John Mikel Obi. Ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹni tí ń ṣe Jose Mourinho. Kí ni Jose Mourinho sọ lásìkò yìí lẹ́yìn tí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ já kúrò níbi ìdíje UEFA Europa League ní àná? Ẹni tí wọ́n ṣe Jose Mourinho ló ti sọ di mọ̀ pé ẹ wò ó bí wọ́n ṣe ń ṣe àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ níbi ìdíje náà kò tẹ́ òun lọ́rùn. Ó tún ṣokùnfà bí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ Fenerbahce bí wọ́n ṣe já kúrò ní àná òde yìí sọ̀rọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Rangers gẹ́gẹ́ bí wọ́n ti ṣe nà wọ́n pẹ̀lú àmì ayò 3-1, 2-0 tó fi wá di 5-1 ní àpapọ̀. Fenerbahce ni wọ́n nílò góòlù 3 láti ṣe kíni láti gbá kí wọ́n lè yanyan sí ìpele tó kàn, ṣùgbọ́n wọn kò láǹfààní láti ṣe eléyìí. Agbábọ́ọ̀lù àná fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ìyẹn Jose Mourinho òun ni ó ti wá sọ di mọ̀ pé ẹ wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí inú mi kò dùn sí èyí tí mo sì sọ yìí. Àfàìmọ̀ kan má fi ìjìyà ẹ̀ṣẹ̀ kàn mí gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ ní ẹ̀yìn ìfẹsẹ̀wọnsẹ̀ àná yìí wípé ẹ wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí wọ́n ti ṣojú ìṣáájú. Ìyẹn jẹ́ nípa ti ọ̀rọ̀ tí Jose Mourinho sọ. Ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àjọ UEFA. Kí ni àjọ UEFA tún ṣe lásìkò yìí o? Wọ́n ti mú àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ṣe dáadáa níbi ìdíje UEFA Champions League láàrin ọ̀sẹ̀ yìí. Níbẹ̀ láti rí Raheem Sterling, ẹ ti rí ọmọ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal, òun ni òun rẹ̀ ní músẹ́ yìí lójú amóhùnmáwòrán yín gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wọ́n pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù mìíràn wípé àwọn eléyìí o ni wọ́n ṣe dáadáa ní ìpele round of 16 ní àárín ọ̀sẹ̀ yìí nígbà tí ìdíje UEFA Champions League tí ó wáyé. Wọ́n mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan ní Donnarumma aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù PSG ó wà bẹ́ẹ̀, Denzel Dumfries agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù Inter, Emre Can, Borussia Dortmund, Raul Asensio, Real Madrid, Nuno Mendes, PSG, Rodrigo de Paul agbábọ́ọ̀lù láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid, Pedri láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona, Raheem Sterling láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal, Marco Asensio agbábọ́ọ̀lù láti inú ikọ̀ Aston Villa, Massimiliano Vera láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Borussia Dortmund, Harry Kane láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich. Gbogbo wọn yìí ni wọ́n ti mú pé wọ́n ṣe dáadáa láàrin ọ̀sẹ̀ yìí níbi ìdíje UEFA Champions League. Ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ibi tí abalógun lórí pápá wọn ìyẹn Luka Modric gẹ́gẹ́ bí ó ti ṣe rọ àwọn akẹgbẹ́ rẹ̀ wípé ẹ wò ó ẹ má jẹ́ ká ti bí yìí máa ro ohun tí a fẹ́ ṣe fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal tí wọ́n dá púpọ̀ lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ẹ jẹ́ ká rò ó bá ṣe kọ́kọ́ máa jáwé olúborí nígbà tí a bá kojú ikọ̀ agbábọ́ọ̀lù Villarreal ní òpin ọ̀sẹ̀ tí a wà yìí. Ẹ má gbàgbé ní pé ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal níbi ìdíje UEFA Champions League gẹ́gẹ́ bí ó ti ṣe máa wáyé nínú oṣù tí ó ń bọ̀. Níbi tí ọ̀rọ̀ wá déjò yìí, Luka Modric ló ti wá sọ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ wípé ẹ wò ó ajáwé olúborí ní tòótọ́ o àna ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid. Ẹ jẹ́ ká wá
kọjú àfojúsùn wa sí ibi ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Villarreal. Ẹ jẹ́ ká sì fi ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal sílẹ̀ lásìkò yìí torí mọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal náà àwọn náà kì í ṣe kèrèmí o, wọ́n jẹ́ ọ̀kan lára àwọn agbábọ́ọ̀lù tó dára lórílẹ̀‐èdè àgbáláyé. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Luka Modric sọ. Ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea Enzo Maresca ni ó ti sọ di mímọ̀ lẹ́yìn tí wọ́n jáwé olúborí lánàá níbi ìdíje UEFA Conference League semi-final. Wọ́n ti sọ di mímọ̀ báyìí ní pé Enzo Maresca ni ó ti sọ di mímọ̀ pé ó àfojúsùn àwọn láti dé ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin ìyẹn semi-final ní ọdún tí a wà yìí torí ó wù òun láti rí pé àwọn dé ìpele yìí látàrí bí àwọn ṣe ń ṣe dáadáa sí fún àwọn olólùfẹ́ àwọn náà wọ́n retí káwọn ṣe jù báyìí lọ ṣùgbọ́n lásìkò yìí ẹ má jẹ́ kí n gbé èròǹgbà mi ga jù púpọ̀. Ohun tí mo fẹ́ ni pé ká dé semi-final, tàbá ti dé semi-final ìtókù ó ṣe kí ni ó kéré. Enzo Maresca òun ló sọ eléyìí di mímọ̀ gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀. Ìdíje UEFA Europa League ó wáyé lánàá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe káàdì rẹ̀ nílẹ̀. Wọ́n ti wá fìdí rẹ̀ múlẹ̀ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé ní ìpele quarter final níbi tá a ti máa rí Manchester United wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Lyon níbi ìdíje UEFA Europa League. Bákan náà Tottenham Hotspur àwọn náà yóò ṣe bẹ́ẹ̀ wọn yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Eintracht Frankfurt níbi ìdíje UEFA Europa League. Rangers àti ikọ̀ agbábọ́ọ̀lù kan ni wọn yóò ṣe bẹ́ẹ̀ ni wọn yóò máa kojú ara wọn àwọn àti Atletico Bilbao. Bẹ́ẹ̀ yìí ní gbogbo yóò ṣe lọ sí níbi ìdíje UEFA Europa League gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wáyé sí ní àná òde yìí. Ẹ wo òníyàn ṣe wọn lọ́kà ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ̀fẹ́ bá jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín o, àjọṣepọ̀ ní bàjẹ́. Ìròyìn eré ìdárayá ló tán, ìròyìn sì ń wọ́n lẹ̀ lọ́pọ̀ yanturu. Ọ̀rọ̀ tí wọ́n sọ sí Ọbásanjọ́, kí ló dé tí wọ́n fi dá Ọbásanjọ́ lóhùn, ẹ láǹfààní láti gbọ́ yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní kò ní di ọ̀la. Kí ló dé tí wọ́n tún ṣe sọ di mọ̀ pé ilé ẹ̀kọ́ gbogbo nìṣe polytechnic nìkan ni ọ̀nà àbáyọ sí ìṣòro àìsíṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. ẹ láǹfààní láti gbọ́ yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. El-Rufai ó tú àṣírí ńlá kan o látàrí bí àwọn èèyàn ṣe ń dé ipò alákòóso lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ẹ láǹfààní láti gbọ́ láàárọ̀ òní náà ni kò ní di ọ̀la. ọ̀rọ̀ Natasha àti Godswill Akpabio ìbò ló dé dúró lásìkò yìí. ẹ láǹfààní láti gbọ́ yìí náà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní di ọ̀la. ọ̀rọ̀ ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ kí ló mú sọ eléyìí lásìkò yìí. ẹ láǹfààní láti gbọ́ yìí náà lẹ́kùnrẹ́rẹ́. ẹ jẹ́ ń lọ sókè lọ́hùn bí n bá dé káwá tẹnubọ̀ ìrìn yẹn ẹ kú ìkàlẹ̀. ẹ̀yin èèyàn mi, èmi ni ọmọ yín tòótọ́ Mariam Aláòyé Nurudeen alias ọmọ bàbá gbàgede mọ̀. A ti dé pẹ̀lú Ramadan package wa lọ́dún yìí bí a ṣe máa ń ṣe lọ́dọọdún. A ti pack àwọn oríṣiríṣi oúnjẹ sínú àwọn páálí wọ̀nyí. Ìtó bẹ̀rẹ̀ látòrí 15,000 tó fi dórí oní 200,000 naira. Irú kékeré páálí ọwọ́ mi yìí òun ni ó ní 15,000 naira. Àwọn oúnjẹ kéékèèké ló wà nínú ẹ̀, tẹ̀lé fáwọn òṣìṣẹ́ yín, tẹ̀lé fáwọn olólùfẹ́ yín, tẹ̀lé fáwọn ẹbí yín, tó fi dórí páálí ńlá tó wà ńlẹ̀ yìí. Òun ó wá pẹ̀lú full bag of rice oní 200,000 lòun. A ní oní 120,000, àdẹ̀ ní oní 50,000. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí oríṣiríṣi nǹkan la kó sínú ẹ̀. Bí oúnjẹ yẹn bá ṣe pọ̀ sí òun náà ni páálí yẹn ṣe pọ̀ sí. Bẹ́ẹ̀ ṣe ń rí oríṣiríṣi ìtó lẹ́ja, ìtó ní mílù, ìtó lóróró, gbogbo ẹ̀ pápátá láti ṣe ètò ẹ̀ fún yín láti fún àwọn èèyàn ní rọrùn tó wà ní Nàìjíríà yìí. Ẹ dẹ̀ ní láti sanwó delivery o, àti fi gbogbo owó delivery sínú ẹ̀. Àti wá ní èyí tó jẹ́ pé ẹ lè há ní àsàlátù ni, fún tefsir ni, abẹ́kọ̀fẹ́ fún àwọn èèyàn nínú àwẹ̀ yìí. Ìta àti print sí, ìta print sí. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí kò sí bí a ṣe lè bá yín ṣe. Ẹ jọ̀ọ́ ẹ kàn sí wa lórí fún nọ́mbà wa, lórí fóònù nọ́mbà wa tẹ́ ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ máa rí flyer wa lẹ́yìn fídíò yìí kẹ́ ẹ fi mọ gbogbo àwọn ètò tá a ti ṣe kalẹ̀ fún yín. Ramadan Kareem. ẹ
káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ ti gbọ́ ìpolówó ọjà yẹn bó ṣe ń lọ àǹfààní yẹn sì wà nílẹ̀ o fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ àǹfààní yìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni ó wà lójú amóhùnmáwòrán yìí yẹn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa fi hàn yín ní gbogbo ìgbà ọmọ bàbá gbàgede ìmọ̀ ní fúnra lára wọn abẹ́rẹ́ tó lókun nídìí ni wọ́n ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn náà nìyẹn fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ àǹfààní àgbékalẹ̀ ohun tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé kalẹ̀ ní iléeṣẹ́ wọn ó dá o ẹ jẹ́ kí n fi ibẹ̀ yẹn sílẹ̀ ẹ jẹ́ kí n tẹ̀ sí ọwọ́ iwájú nípa ti àwọn ìròyìn tá a fẹ́ máa túṣu désàlẹ̀ kòkò wọn fún yín ní àárọ̀ òní. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n máa ti tan ìmọ́lẹ̀ sí àwọn nǹkan kan nípa ti àtúnṣe èyí tí ìṣèjọba rẹ̀ ń ṣe nípa ti ètò ọrọ̀ ajé lásìkò yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ di mọ̀ wípé ohun tí àwọn ń ṣe yìí ó ṣe pàtàkì láti ṣe ààbò fún àwọn àǹfààní ògo ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n sọ eléyìí lọ́jọ́bọ̀ Thursday àná ní ìlú Àbújá lásìkò tí wọ́n gba àlejò àwọn ènìyàn kan tó ti fi ìgbà kan rí jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ní orílẹ̀-èdè Nàìjíríà. Níbẹ̀ ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe sọ di mímọ̀ wípé ẹ wò ó gbogbo àwọn ìpinnu tí mò ń ṣe gbogbo àwọn àtúnṣe tí mò ń ṣe lẹ́ka ti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó nídìí mi ò kàn ṣe lásán ó ti tó bí ọdún 50 báyìí tí orílẹ̀-èdè Nàìjíríà ti ń ná àwọn owó tó yẹ fún ògo ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ nípa ti àwọn nǹkan kan tí wọ́n parọ́ mọ́ pé ọ̀rọ̀ epo ó ní ẹ wò ó bá a ṣe débí báyìí ó ṣe bẹ́ẹ̀ ó nira o ṣùgbọ́n àǹfààní àwọn ọmọ wa àtọjọ́ iwájú wọn òun ni ó ṣe pàtàkì fún wa lásìkò yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n wá sọ dímọ̀ pé ẹ wo ìbẹ̀rẹ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka ti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yìí ó ti bẹ̀rẹ̀ níyàn á túbọ̀ máa rí àwọn àtúnṣe tó lọ́rìn dáadáa torí ó pè fún ìgbésẹ̀ ọlọ́gbọ́n lásìkò yìí. Bákan náà ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fi èròǹgbà ìfọkànbalẹ̀ hàn wípé ìṣèjọba rẹ̀ yóò ṣe àtúnṣe tó ní ìtumọ̀ sí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún àdúrótì rẹ̀. Ẹ wo Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n sọ̀rọ̀ wọn ní ẹ wò ó gbogbo owó ògo ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ń ná bọ̀ láti ọdún 50 sẹ́yìn àwọn láti ń ṣe àtúnṣe sí lásìkò yìí. Ẹ lọ sínú ìwé ìròyìn Punch kẹ́ ẹ lọ kà á gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ ní àárọ̀ ní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ti orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ni wọ́n mà ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti sún sí iwájú ìyẹn àbádòfin àtúnṣe owó orí tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé wá sí iwájú wọn lọ́jọ́bọ̀ Thursday àná ni wọ́n ti wá fi dá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé ẹ wò ó gbogbo ohun tó yẹ ká ṣe nípa ti àbádòfin náà a mà ti ṣe ohun tó kàn ní báyìí ni wípé kí wọ́n sọ ọ́ di òfin ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní àbádòfin yẹn náà òun ló ní ṣe pẹ̀lú àwọn owó orí tí ó kún fún 4 ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Ọ̀kan lára àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tí wọ́n jókòó ti ọ̀rọ̀ yìí tí ó wá tún jẹ́ alága ìgbìmọ̀ tí ń rí sí ọ̀rọ̀ owó níná James Faleke òun ló fi dá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú pé ẹ wò ó àṣeyọrí àbádòfin yìí á jẹ́ ohun àǹfààní fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé ọjọ́ 3 gbáko báyìí la fi jókòó tì í la fi wò ó sọ̀tún la fi wò ó sọ́sì wípé sẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ wá sí ìmúṣẹ ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí a ti ṣe sọ di mímọ̀ fún yín ṣáájú. Ẹ wò ó ní inú òun dùn ayọ̀ òun kún wípé àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ṣe iṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe lórí ọ̀rọ̀ yìí wọ́n ṣe é. Ó dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn wípé ẹ wò ó àbádòfin àtúnṣe owó orí èyí tí ó ń pariwo lórílẹ̀-èdè Nàìjíríà láìpẹ́ láì jìnnà yóò di òfin ní orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ìwé ìròyìn Vanguard kódà ìwé ìròyìn PM wọ́n gbé ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àwọn méjì kan tí ọ̀rọ̀ wọn ti mú ariwo dání báyìí lórílẹ̀-èdè Nàìjíríà. Godswill Akpabio àti aṣòfin obìnrin Natasha Akpoti-Uduaghan ẹ wá gbọ́ ibi tí ọ̀rọ̀ dé dúró lásìkò yóò fún ìgbà àkọ́kọ́ ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Godswill Akpabio òun ló ti fi ọjọ́bọ̀ Thursday àná sọ
di mímọ̀ wípé ẹ wo ìwà tí Natasha wù yìí bó ṣe mú ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn kan ní orílẹ̀-èdè Switzerland, àwọn ìgbìmọ̀ aṣòfin kan tí a mọ̀ sí IPU, ó jẹ́ ìwà ìdójútì èyí tí ó ti ta epo sí aṣọ ààlà àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ti orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ má gbàgbé pé lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tí a wà yìí ni Natasha mú ẹ̀sùn tó fi kan ẹni tí ń ṣe ààrẹ fún ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Godswill Akpabio ló mú lọ sí ọ̀dọ̀ àjọ kan tí a mọ̀ sí IPU wípé ẹ wò ó wọ́n tún dá mi dúró, wọ́n ní kí n lọ rọ́kúnlé fún oṣù mẹ́fà. Gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni ó ń kọ òun lóminú ni òun fi mú ọ̀rọ̀ náà wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti ṣe wá délẹ̀ lásìkò yìí. Aṣòfin Godswill Akpabio ti sọ̀rọ̀ ó ní ìwà ìdójútì gbáà òun ni eléyìí tí ó sì fẹ́ fi dabarú àwọn nǹkan kan ní orílẹ̀-èdè Nàìjíríà. Aṣòfin yìí ti ń ṣe Godswill Akpabio ó gbóríyìn fún àwọn ilé ìgbìmọ̀ aṣojúṣòfin Kàfílàtì Ọ̀gbàrà ẹni tí ó sọ ní ẹni tó sọ di mímọ̀ fún ibi tí Natasha mú ẹjọ́ náà lọ wípé ẹ wò ó àwọn ò ní àṣẹ láti fi ọwọ́ òfin àbí pé ẹni tí ń ṣe Godswill Akpabio lẹ́jọ́ àti wípé ohun tí wọ́n fi dá arábìnrin yìí dúró kì í ṣe nípa ti àwọn ìwà ẹ̀sùn tó fi kan Godswill Akpabio. Wọ́n ní ó ní àwọn ìwà kan èyí tí ó ti ń wù ni ó fi mú eléyìí wáyé tí wọ́n fi ní kó lọ rọ́kúnlé fún oṣù mẹ́fà. Ẹ wò ó ọ̀rọ̀ yẹn pọ̀ nílẹ̀. Godswill Akpabio ó sọ̀rọ̀ ó ní ìwà ìdójútì gbáà òun ni Natasha wù bó ṣe lọ sí ilẹ̀ òkèrè mú ẹjọ́ ẹ̀sùn òun lọ síbẹ̀. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ibi tí àwọn èèyàn kan ti ń ra wẹ́bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Àwọn àjọ ìjọ National Congress ni wọ́n ti ra wẹ́bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ẹ pè é sí tòsí o, ẹ pè é sí àkíyèsí alákòóso fún olúùlú ilẹ̀ wa Àbújá Nyesom Wike kó kó ẹnu ara rẹ̀ ní ìjánu nípa ti àwọn ọ̀rọ̀ kan tí yóò máa sọ nípa ti àwọn ìjọ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé láìpẹ́ yìí ni ẹni tí ń ṣe alákòóso fún olúùlú ilẹ̀ wa Nyesom Wike ni ó ń sọ di mímọ̀ wípé àwọn aráabí yìí tí wọ́n jẹ́ ìjọ ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n kéré nínú àwọn èèyàn tó tún kéré jù ní àwọn ibìkan ní ìpínlẹ̀ Rivers. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ti ṣe ta sí wọn létí ló wá bí wọn nínú pé kí leléyìí kí ni wọ́n sọ nígboro ẹnu yìí ló wá mú wọn fi àtẹ̀ránṣẹ́ kan ránṣẹ́ sí ẹni tí ń ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti ọwọ́ ẹni tí ń ṣe akọ̀wé ẹgbẹ́ náà wípé ẹ wò àwọn ti gbọ́ sí ọ̀rọ̀ tí Nyesom Wike sọ ó tẹ̀ tí ṣe bẹ́ẹ̀ ó ti ń kọ àwọn lóminú eléyìí ó lè da omi àlàáfíà àti àwọn nǹkan kan rú. Eléyìí ni àwọn fi wá ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ń ṣe ọ̀gá Nyesom Wike wípé kó pagi ìkìlọ̀ fún o kó mú irúfẹ́ ọ̀rọ̀ èyí tí yóò máa sọ sí ẹ̀yà àwọn ìjọ tó ti gbájúmọ́ iṣẹ́ alákòóso èyí tí wọ́n gbé lé lọ́wọ́. Ó wá sọ di mímọ̀ lákòótán wípé àwọn ẹ̀yà yìí àwọn sì fi ara jìn láti máa jẹ́ kí ìṣọ̀kan kí ó wà ní apá ẹkùn Niger Delta. Ẹ wò ó ẹ ṣàbá wa kìlọ̀ fún alákòóso fún olúùlú lẹ́wà Àbújá o Nyesom Wike kó mọ orú ọ̀rọ̀ tí yóò máa sọ sí wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Inú ìwé ìròyìn Vanguard kódà ìwé ìròyìn Nation wọ́n gbé ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ ológun níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ àmọ̀ràn ránṣẹ́ sí àwọn èèyàn tí wọ́n gbé ní ìpínlẹ̀ Enugu wípé kí wọ́n má bẹ̀rù kí wọ́n má fòyà wípé àwọn ti ń ṣe bẹ́ẹ̀ àwọn ti wà digbí pẹ̀lú àwọn èròjà ogun àwọn torí pé àwọn ti ń gbọ́ awuyewuye pé àwọn agbésùmọ̀mí wọ́n ti fẹ́ máa dómi àlàáfíà ìlú náà ró láti ọjọ́ kẹtàdínlógún wọ ogúnjọ́ oṣù kẹta ọdún tí a wà yìí. Ẹni tí ń ṣe igbákejì adarí fún ẹ̀ka àwọn ọmọ ológun 82 division òun ló fi ọ̀rọ̀ àmọ̀ràn léde nínú àtẹ̀jáde tí wọ́n fi léde fún àwọn oníròyìn ní ìlú ní ìpínlẹ̀ Enugu ní ọjọ́bọ̀ Thursday àná. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé ẹ wò ó àwa ọmọ ológun àmàdákẹ́ a sì tẹsẹ̀ dúró nípa ti ojúṣe wa. À gbọ́ pé àwọn agbésùmọ̀mí àwọn èèyàn kan wọ́n wá sí apá ọ̀dọ̀ tìyín wọ́n ń da omi àlàáfíà ìlú rú ṣùgbọ́n ẹ lọ fọkàn balẹ̀ gbogbo ohun tó yẹ kí a ṣe ni àwa náà ń
ṣe lásìkò yìí. Ìró ìbọn tẹ wá ń gbọ́ tẹ ń rò wípé àwọn agbésùmọ̀mí ni wọ́n ti dé sí àgbègbè yín. Rárá o, à ń ṣe láti máa kọ́ àwọn èèyàn wa bí wọ́n ti ń yún ìbọn ní bí wọ́n ṣe ń kojú àwọn agbésùmọ̀mí èyíkéyìí tó bá fẹ́ yọjú. Ẹ wò wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn wọ́n ṣe à ń sọ di mímọ̀ fún àwọn ará ìlú. Ẹ má bẹ̀rù, ẹ má fòyà àwọn ìró ìbọn tó lágbára tí ẹ̀ ń gbọ́ yẹn. Àwa la ṣì ń ṣe yẹn lásìkò yìí tàbí kọ́ àwọn èèyàn wa bí wọ́n ti ń yìnbọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀, kì í ṣe pé àwọn kan tí ẹ̀ ń ṣe. Ẹ wò ó, àwọn ọmọ ológun yìí wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn inú ìwé ìròyìn Punch, òun ni mo ti rí láǹfààní láti punch ẹ̀ síta ní àárọ̀ òní. Bẹ́yìn náà bá fẹ́ kà á, ẹ lọ síbẹ̀ kẹ́ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní di ọ̀la. Ó dá o, ẹ jẹ́ kí n lọ síbi tí ẹnìkan ti ń ṣe ọ̀gá àgbà fún ilé ẹ̀kọ́ gbogbo nìṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n mà ti ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kan èyí tí ó kan ọ̀rọ̀ bí a ṣe lè tán ìṣòro àìsíṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ má gbàgbé wípé ọ̀kan gbòógì ìṣòro tí orílẹ̀-èdè Nàìjíríà ń kojú lásìkò yìí òun ni wípé àwọn akẹ́kọ̀ọ́ wọn kò ṣe bẹ́ẹ̀, wọn kò rí iṣẹ́ ṣe nígbà tí wọ́n bá jáde ilé ẹ̀kọ́ gíga. Ẹni tí wọ́n ṣe rẹ́tọ̀ ilé ẹ̀kọ́ gbogbo nìṣe ti ìjọba àpapọ̀ ti Mongono, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ ọ̀jọ̀gbọ́n Garba Mohammed Ngala, ni ó ti ṣe àpèjúwe ètò ẹ̀kọ́ láti ilé ẹ̀kọ́ gbogbo nìṣe gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì ọ̀nà àbáyọ sí ìṣòro àìsíṣẹ́ àwọn ọ̀dọ́ tí ó ń kojú wọn lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí. Rẹ́tọ̀ yìí òun ló sọ eléyìí di mímọ̀ lásìkò tó ń ṣe ètò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìwé ìròyìn kan ní àárín ọ̀sẹ̀ yìí ní ìlú Maiduguri, níbi tí ó ti sọ di mímọ̀ fún wípé ẹ wo àwọn ètò ìkọ́ṣẹ́ ọwọ́ àti àwọn pírátíkà kan tí à ń fi ń kún nǹkan táwa ń ṣe ní ilé ẹ̀kọ́ gbogbo nìṣe lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó jẹ́ ohun tó nítumọ̀ tó sì ṣe pàtàkì fún àwọn akẹ́kọ̀ọ́ wa, torí pé tí wọ́n bá kúrò ní ilé ẹ̀kọ́ gbogbo nìṣe tí wọ́n kẹ́kọ̀ọ́ gboyè tán, wọ́n á láǹfààní láti lọ dá iṣẹ́ lẹ̀ tí wọ́n yóò fi ṣe ìrànwọ́ fún àwọn akẹgbẹ́ wọn. Ó ní lọ sí ilẹ̀ òkèèrè kan ní ọ̀nà àbáyọ. Nígbó yíyà àwọn lẹ́nu nípa ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n kẹ́kọ̀ọ́ gboyè tí wọ́n kọ́ nípa iṣẹ́ wẹ́dà àti àwọn nǹkan mìíràn tó yẹ kí wọ́n wá fi orílẹ̀-èdè Nàìjíríà ṣe ibùgbé kí wọ́n sì máa mú iṣẹ́ náà lókùnkúndùn ni wọ́n ń lọ sí ilẹ̀ òkèèrè láti wá nǹkan mú lọ sí ẹnu. Ó sọ di mímọ̀, ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí tí àwọn kọ́ wọn ní ilé ẹ̀kọ́ gbogbo nìṣe, àwọn kan lásán àwọn ṣe ìgbáradì fún wọn láti sọ di mímọ̀ fún wọn pé tí ẹ bá kúrò ní ilé ẹ̀kọ́ ẹ̀yin náà lè dá dúró, ẹ lè fi àwọn nǹkan wọ̀nyí ẹ lè fi ṣiṣẹ́ dáadáa gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ fún wọn. Ẹ wò ó, ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún ilé ẹ̀kọ́ gbogbo nìṣe Mongono ó sọ̀rọ̀ ilẹ̀kùn, ó ní gbogbo àwọn nǹkan tí ó ń dàbí ìṣòro àìsíṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ọ̀nà àbáyọ wà fún ní orílẹ̀‐èdè Nàìjíríà. Ètò ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ gbogbo nìṣe sì ni ọ̀nà àbáyọ sí àwọn nǹkan wọ̀nyí. Ẹ fẹ́ kà á, ẹ lọ sínú ìwé ìròyìn Punch ní àárọ̀ òní kẹ́ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́ níbẹ̀. Ẹ jẹ́ kí n gbàgbé lọ sí òkè ọ̀hún ní ẹ̀ka ìpolówó ọjà wa ló ń jẹ́ bẹ́ẹ̀ láti lọ mú ti ọ̀rọ̀ ajé ṣe. Ẹ jẹ́ kí n lọ tí n bá dé kí wá tẹ̀síwájú. Ẹ kú ìkàlẹ̀. ẹ̀yin èèyàn mi, èmi ni ọmọ yín tòótọ́ Mariam Aláòyé Nurudeen alias ọmọ bàbá gbàgede mọ̀. A ti dé pẹ̀lú Ramadan package wa lọ́dún yìí bí a ṣe máa ń ṣe lọ́dọọdún. A ti páàkì àwọn oríṣiríṣi oúnjẹ sínú àwọn páálí wọ̀nyí, ìtó bẹ̀rẹ̀ látòrí 15,000 tó fi dórí oní 200,000 naira. Irú kékeré páálí ọwọ́ mi yìí òun ló ní 15,000 naira. Àwọn oúnjẹ kéékèèké ló wà nínú ẹ̀, tẹ̀lé fáwọn òṣìṣẹ́ yín, tẹ̀lé fáwọn olólùfẹ́ yín, tẹ̀lé fáwọn ẹbí yín, tó fi dórí páálí ńlá tó wà ńlẹ̀ yìí. Òun ó wá pẹ̀lú full bag of rice oní 200,000 lòun. A ní oní 120,000, àdẹ̀ní oní 50,000. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí, oríṣiríṣi nǹkan la kó sínú ẹ̀. Bí oúnjẹ yẹn bá ṣe pọ̀ sí, òun náà ni páálí yẹn ṣe pọ̀ sí. Bẹ́ẹ̀ ṣe rí oríṣiríṣi ìtó lẹ́ja, ìtó ní mílù, ìtó lóróró, gbogbo ẹ̀ pápátá láti ṣe ètò ẹ̀ fún yín láti fún àwọn èèyàn ní rọrùn tó wà ní Nàìjíríà yìí. Ẹ dẹ̀ ní láti sanwó delivery o, àti fi gbogbo owó delivery sínú ẹ̀. Àti wá ní èyí tó jẹ́ pé ẹ lè há ní àsàlátù ni, fún tefsir ni, abẹ́kọ̀fẹ́ fún àwọn èèyàn
nínú ààwẹ̀ yìí. Ìta ti print sí, ìta print sí, bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí, kò sí bí a ṣe lè bá yín ṣe. Ẹ jọ̀ọ́ ẹ kàn sí wa lórí fóònù nọ́mbà wa tẹ́ ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ máa rí flyer wa lẹ́yìn fídíò yìí kẹ́ ẹ fi mọ gbogbo àwọn ètò tá a ti ṣe kalẹ̀ fún yín. Ramadan Kareem. bó ṣe rí gẹ́lẹ́ náà ni wọ́n ti ṣe àlàyé fún yín láti iléeṣẹ́ ọmọ bàbá gbàgede ìmọ̀ fúnra lára wọn. Ẹ ti rí pé ẹnu ọlọ́fà láti ń gbọmọta, ẹ ti gbọ́ àlàyé yẹn lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àlàyé ohun tí wọ́n ṣe ní ilé iṣẹ́ tiwọn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ló wà lójú amóhùnmáwòrán. Àwẹ̀ ṣì ń lọ, lẹ́ǹtì àti Ramadan ó ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin náà ẹ lè fi eléyìí ṣe ìrànlọ́wọ́ fún àwọn èèyàn tí wọ́n ń gbà wẹ̀. Ẹ̀yin náà ẹ lè rà kẹfì ránṣẹ́ sí kò síbi tí wọ́n ò dé, ẹ bá ti pè wọ́n lọ́wọ́ kan ni wọ́n máa dá yín lóhùn. Ó dá o, ẹ jẹ́ ń tẹ̀síwájú torí ibi tí a bá roko tì sí ibẹ̀ láti ń tẹ̀ sí ọwọ́ iwájú. Ìdájẹ́ ìjù kí n bá wọn gbé nínú ìwò. Ó yá ẹ wá gbọ́ eléyìí. Ṣe rántí àgbẹ̀ kan ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Sunday Jackson, èyí tí wọ́n dájọ́ ikú fún látàrí pé ó ṣekú pa Fúlàní kan tó gbìyànjú láti ṣe ìkọlù sí nínú oko rẹ̀. Àgbáríjọ àwọn bíṣọ̀bù ìjọ kátólíìkì lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n mà ti rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti bojú àánú wo Sunday Jackson, ẹni tí wọ́n ti dájọ́ ikú fún ní ilé ẹjọ́ gíga lórílẹ̀‐èdè Nàìjíríà. Ilé ẹjọ́ gíga orílẹ̀‐èdè Nàìjíríà Supreme Court ni wọ́n ti fi ọjọ́ keje oṣù kẹta ọdún tí a wà yìí sọ di mímọ̀ wípé ìdájọ́ ikú ló yẹ fún àgbẹ̀ tó ṣẹ̀ wá láti ìpínlẹ̀ Adamawa látàrí bó ṣe pa Fúlàní darandaran kan ní agbègbè Fúlàní tí orúkọ rẹ̀ jẹ́ Ado Mbawuro lásìkò tí ó ṣe ìkọlù sí oko rẹ̀. Jackson yìí ẹni ọgbọ̀n ọdún nílẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ti kọ́kọ́ dájọ́ ikú fún wọn nínú oṣù keje ọdún tí ó jẹ́ ọdún 2012 pẹ̀lú àlàyé tó ṣe kalẹ̀ wípé òun ṣe ààbò fúnra òun ní ló fi di wípé Fúlàní yìí ó gba èkúrò jẹ lọ́wọ́ ẹbọra. Wọn ní gbogbo eléyìí náà ni wọ́n fàdé ilé ẹjọ́ gíga o, ṣùgbọ́n wọn kò gbà. Wọ́n sì sọ dìímọ̀ pé kí wọ́n lọ yẹgi fún náà ní tí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀. Àwọn àgbáríjọ àwọn bíṣọ̀bù yìí ni wọ́n ti wá rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti ẹni tí ń ṣe ààrẹ wọn ìyẹn Archbishop Lucius Ugoji wípé ẹ dákun ẹ ṣàánú wa, ẹ má jẹ́ kí eléyìí kó tún ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìjìyà ẹ̀ṣẹ̀ yìí ó ti pọ̀jù fún Jackson Sunday gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé àwọn fi àsìkò yìí rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti bojú àánú wo arákùnrin yìí kó sì filẹ̀ àbí kí wọ́n dí ìjìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ kù gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Ẹ má gbàgbé pé ṣáájú làwọn bíṣọ̀bù wọ̀nyí ni wọ́n ti kọ́kọ́ bu ẹnu àtẹ́ lu àwọn ìjọba ìpínlẹ̀ kan ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ìpínlẹ̀ bíi Kebbi, Katsina, Bauchi, Kano látàrí bí wọ́n ṣe gbé igi dínà ilé ẹ̀kọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ lásìkò àwẹ̀ Ramadan yìí. Eléyìí ló tún wá mú wọn kí wọ́n tún sọ̀rọ̀ síta wípé ẹ wò ó, arọ gbogbo àwọn ènìyàn tó fi mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n jọ̀ọ́ kí wọ́n bá wa bojú àánú wo Sunday Jackson kí wọ́n sì fi sílẹ̀ láyọ̀ àti àlàáfíà. Lákòótán wọ́n rọ gbogbo àwọn olórí, àwọn ọba, àwọn olóṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà wípé ẹ wò ó, ẹ jẹ́ ká mú ìrètí àti ìdàgbàsókè orílẹ̀‐èdè Nàìjíríà, ẹ jẹ́ ká mú lókùnkúndùn. Wọ́n tún gbóríyìn fún ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ìgbìyànjú rẹ̀ lẹ́ka ti ọ̀rọ̀ epo lórílẹ̀‐èdè Nàìjíríà, àkànṣe iṣẹ́ èyí tí ó ń lọ lọ́wọ́ àti ètò owó yíyá fún àwọn akẹ́kọ̀ọ́. Gbogbo eléyìí pátápátá ni wọ́n fi gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n bẹ̀bẹ̀ náà ní o wípé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n bojú àánú wo Sunday Jackson láti jẹ́ kó máa lọ lórí ìṣekúpa Fúlàní tí wọ́n sọ wípé wọ́n fẹ́ pa òun náà. Ẹ lọ sínú ìwé ìròyìn Punch, kódà ìwé ìròyìn Vanguard wọ́n gbé ìròyìn yẹn ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n tẹ̀sọ̀ wájú. Àṣírí ńlá kan ló tú yìí o, El-Rufai òun ló tú àṣírí o
gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ wípé ẹ wò ó àsìkò ti tó fún mi láti sọ̀rọ̀ báyìí. Ó kọ́kọ́ sọ̀rọ̀ ìrántí wípé bóun ṣe kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC kò ṣẹ̀yìn ẹni tí ń ṣe ààrẹ àná ìyẹn Muhammadu Buhari tó ló jẹ́ bàbá ìsàlẹ̀ òun níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú iléeṣẹ́ BBC ti Hausa ni ó ti wá sọ di mímọ̀ pé ẹ wò ó mi ò kàn fi inú ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ ó nídìí àwọn ìwà kan wà tó ń wáyé níbẹ̀ èyí tí kò tẹ́ mi lọ́rùn ẹ̀jẹ̀ tí wá bọ́ọ̀sì bọ́ọ̀bù yín kí n sọ di mímọ̀ fún yín wípé ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àwọn èèyàn kan sanwó rọ̀gbùrọ̀gbù láti rí pé wọ́n gba ipò alákòóso ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí El-Rufai ti ṣe sọ di mímọ̀ wípé ẹ wò ó òun ti ń bá àwọn èèyàn kan sọ̀rọ̀ tó jẹ́ wípé àwọn náà wọ́n lẹ́nu lọ́rọ̀ àwọn tí wọ́n fà mí lọ sínú ẹgbẹ́ òṣèlú APC àwọn bíi Túndé Bákàrè àti àwọn èèyàn kan lọ́lọ́kọ̀ òjọ̀kan torí àwọn náà wọ́n mọ bí mo ṣe dénú ẹgbẹ́ òṣèlú yìí ó ní Buhari náà òun náà wà lára àwọn èèyàn tí ó mọ tó ṣe atọ́kùn òun lọ sínú ẹgbẹ́ òṣèlú APC òun dẹ̀ ti kúrò bẹ́ẹ̀ lásìkò yìí òun láǹfààní láti sọ àwọn nǹkan tó bá wù òun wípé èyí tóun fẹ́ sọ yìí o kì í ṣe pé òun mú un lórí o òun rí dáadáa ní pé lálàkọ́kọ́ nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú yìí ó jẹ́ ohun tí kò dùn mọ́ òun nínú pàápàá jùlọ wọn kò bu ọlá tó yẹ fún òun wọn kò ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ti wá sọ di mímọ̀ pé ẹ wò ó àwọn èèyàn kan tí wọ́n sọ wípé òun wá ipò alákòóso lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ẹ wò ó èmi ò wá ipò kankan bó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn kan sanwó fún ipò alákòóso nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ wò ó El-Rufai ó tú àṣírí ńlá o ó ní oríṣiríṣi ló ṣẹlẹ̀ nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fẹ́ dé ipò aláṣẹ ní orílẹ̀-èdè Nàìjíríà lára rẹ̀ ló ti sọ dímọ̀ pé wọ́n sanwó láti gba ipò alákòóso nínú ìṣèjọba rẹ̀ ẹ wò ó nínú ìròyìn fúngà ilé ti láǹfààní láti gbọ́ ìròyìn yẹn lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní ẹ jẹ́ ń lọ sí ilẹ̀ káàárọ̀ òjíire ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire ẹ súnmọ́ bí o ọ̀rọ̀ tuntun ṣẹlẹ̀ o àwọn tí wọ́n máa ń kan ọba tó máa ń kàn án nípa wípé ọba yìí ni ẹ gbọ́dọ̀ jẹ́ kó jẹ́ ọba yín ní ìlú kan ẹ wá gbọ́ ilé yìí o àwọn ọmọ onílùú àti olùgbé ìlú kan tí wọ́n pè ní Ọlọ́rundá ní ìjọba ìbílẹ̀ Abẹ́òkúta North Local Government ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n mà ti ké gbàjarè ni wọ́n ti ké sí ìta wípé ẹ wò ó àwa ò fẹ́ ní tẹ́ fẹ́ kàn nípa fún wa wípé kó wá ṣe ọba lé wa lórí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé ẹ wò ó ẹni tí kì í ṣe ọmọ ìlú wa Ṣẹ́gun Ògúnṣọlá Philip ni wọ́n ti ń sọ di mímọ̀ pé kó wá jẹ́ di Ọ̀rúndá ti Ọlọ́rundá ní ìlú Abẹ́òkúta àwọn ará bíi tí wọ́n jẹ́ ọmọ onílùú ni wọ́n wá gùn lé ìwọ́de lọ sí ibi tí ó jẹ́ ti àwọn àgbáríjọ àwọn akọ̀ròyìn NUG ní ìpínlẹ̀ Ògùn ní Òkè Ìléwó ní ìlú Abẹ́òkúta ní ọjọ́rú ọ̀sẹ̀ tí a wà yìí níbẹ̀ ni wọ́n ti sọ di mímọ̀ pé Ògúnṣọlá tí wọ́n fẹ́ kàn nípa fún wa gẹ́gẹ́ bí ọba yìí àti gbàgbóra ni ó ti wá kì í ṣe ọmọ ìlú wa ní Ọlọ́rundá nítorí náà àwọn ò fẹ́ o ni wọ́n fi wá ṣe ìlérí pé àwọn ò ní fi ààyè sílẹ̀ láti jẹ́ kó wá jọba lé àwọn lórí àwọn olùwọ́de yìí wọ́n gbé oríṣiríṣi pátákó wọ́n gbé hàn káàkiri láti fi hàn àwọn ènìyàn wípé Ògúnṣọlá kì í ṣe ọmọ ìlú wa o Ògúnṣọlá yìí àmọ́bi tó ti wá kò jẹ́ baálẹ̀ kò jẹ́ nǹkan kan ẹ wá fẹ́ jẹ́ kó wá jọba lé wa lórí lọ́sàn-án kan òru kan kí ìjọba tètè gbọ́ sí ohun tí àwọn ń sọ yìí o kí àwọn lè gbé igi dínà àwọn nǹkan kan ní ilẹ̀ káàárọ̀ òjíire ẹni tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lára àwọn olùwọ́de yìí tó jẹ́ akọ̀wé Kẹ̀sán Orílẹ̀ Ọlọ́rundá community olóyè Ògúntádé Johnson ni ó sọ di mímọ̀ wípé ẹ wò ó ìlú Ọlọ́rundá ni wọ́n ti panupọ̀ láti tako irúfẹ́ ìgbésẹ̀ yìí o gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ lọ gbé Ògúnṣọlá wá láti wá jẹ ọba lé àwọn lórí ní ìlú náà ní ilẹ̀ káàárọ̀ òjíire wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà Dàpọ̀ Abíọ́dún
Abíọ́dún wípé ẹ dákun ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo ẹ lọ gẹ́gẹ́ bó ṣe yẹ kí ó lọ, kí wọ́n má gbé ọmọ ọba kan ṣo, torí ẹni tí wọ́n fẹ́ gbé wá fún wa yìí kì í ṣọmọ ìlú wa, kò sì lè dùn mọ́ wa nínú tí wọ́n bá kàn nípa fún wa. Ẹ wò ó, àwọn ọmọ nílùú wọn fi èròǹgbà wọn hàn ní ìpínlẹ̀ Ògùn nílẹ̀ Káàárọ̀ Òjíire. Àwa ò fẹ́ ẹni tẹ́ ń gbé wọ̀ yìí o, gẹ́gẹ́ bí ọba lápọ̀dọ̀ tiwa. Ẹ lọ sínú ìwé ìròyìn The Nation, ìwé ìròyìn Daily Post, wọ́n ṣe bẹ́ẹ̀, wọ́n gbé ìròyìn yẹn ní àárọ̀ òní. Ẹ jẹ́ ń kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sínú ìwé ìròyìn Punch, níbi tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n mà ti fún ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́, wọ́n mà ti fún lésì. Èsì kí ni wọ́n fún? Wọ́n ti sọ di mímọ̀ pé ẹ má gbàgbé ṣáájú ni Olúṣẹ́gun Ọbásanjọ́ ti sọ di mímọ̀ wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìjọba àpapọ̀ ìnákùná ni wọ́n ná owó lórí àwọn àkànṣe iṣẹ́ kan, àti pé ọgbọ́n ìwà àjẹbánu òun ni wọ́n tún gbèrò yìí, gẹ́gẹ́ bí ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ ti ṣe sọ di mímọ̀. Ṣùgbọ́n lásìkò yìí iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti wá sọ di mímọ̀ pé bàbá èyí tí ẹ̀ ń sọ yìí ẹ wò ẹ rò ó dáadáa o, kẹ tó máa sọ o. Tá bá sọ̀rọ̀ nípa ìjọba tí ó ṣe kí ni tó ní ìwà àjẹbánu tó pọ̀ jù ní orílẹ̀-èdè Nàìjíríà, ẹ wò ó àkọsílẹ̀ Muhammadu Buhari, ẹ tún rí wípé ẹni tí ń ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò tẹ̀tí lọ́wọ́ sí ohun tó ní ṣe pẹ̀lú ìwà àjẹbánu àbí níná owó ní ìnákùná ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ yìí ni wọ́n fi dá lóhùn lẹ́yìn tí ẹni tí ń ṣe ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ tirẹ̀ nínú ìwé èyí tí ó kọ láti fi ṣe ìsàmìsí ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀, gẹ́gẹ́ bí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe wá fún lóhùn lásìkò yìí wípé ẹ wo bàbá Ọbásanjọ́ ẹ má sọ rárá, ohun tí ẹ ń sọ yìí ẹ kò mọ̀ dáadáa. Tó bá jẹ́ pé mọ̀ dáadáa ní ìṣèjọba Buhari ló yẹ kẹ́kọ̀ọ́, èyí tẹ́ bí ń tako ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu, torí àwọn rí dáadáa wípé ìṣèjọba Muhammadu Buhari ó jẹ́ èyí tó kún fún ìwà àjẹbánu àti àwọn nǹkan tó pọ̀ púpọ̀ dáadáa. Wọ́n ní ẹ wò ó, àti ìlò ọdún méjì pé nínú ìṣèjọba òde yìí ẹ̀rí àwọn nǹkan tá a ti ń ṣe lóríṣiríṣi máa ṣe mú ìgbé ayé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ní ìtumọ̀. Ẹ wò ó, Buhari gangan ni o, òun gangan ló yẹ kẹ́ ẹ lọ mú gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí ìṣèjọba rẹ̀ tó kún fún ìwà àjẹbánu. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ àwọn iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti sọ ọ́ di mímọ̀ fún Ọbásanjọ́ wípé kò mọ ohun tí ó ń sọ nípa ti ọ̀rọ̀ ìwà àjẹbánu, wípé ìṣèjọba Muhammadu Buhari ló yẹ kí wọ́n gbé òṣùbà káre fún. Kàbá sọ̀rọ̀ nípa ìwà àjẹbánu, ẹ lọ sínú ìwé ìròyìn Punch ní àárọ̀ òní kẹlọ́ka níbẹ̀ gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀. Ẹ wá gbọ́ eléyìí o, ìròyìn eléyìí kò dùn mọ́ mi nínú. Àgbẹ̀ kan ni wọ́n ti ṣe àwárí òkú rẹ̀ níbi tí wọ́n fi kọ́ sí nínú igbó. Wọ́n ní òkú àgbẹ̀ ẹni ọdún márùnlélógún 25 years old tí orúkọ rẹ̀ jẹ́ Tóyè Dòmíníkì, òun ni wọ́n ti rí òkú rẹ̀ níbi tí wọ́n fi kọ́ sí nínú igbó ní Alágbòdàgbò village ní Ìjẹ̀bú Igbó ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ní òkú ènìyàn ni wọ́n rí nígbà tí àwọn ọdẹ kan tí wọ́n ń da ìgbẹ́ lọ ni wọ́n bá rí òkú rẹ̀. Ẹni tí ń ṣe olórí àwọn ọdẹ yìí, Karim Ọláwọlé ló ṣe, òun ni ó sọ eléyìí di mímọ̀ ní pé ibi tóun ti ń da ìgbẹ́ lọ ni òun ti rí òkú yìí níbi tí wọ́n fi kọ́ sí. Bákan náà ni ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Ọmọlọ́lá Òdútọ́lá, òun ló sọ eléyìí, ló fi ìdí rẹ̀ múlẹ̀ nínú ohun tí ó mú jáde gẹ́gẹ́ bí àtẹ̀jáde. Ọmọlọ́lá Òdútọ́lá òun ló ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa òkú yìí ni wọ́n rí ní ọjọ́ àná yìí nìkan bí aago 4:30. Wọ́n sì ti gbé òkú rẹ̀ lọ sí ibi tí ó yẹ kí wọ́n gbé sí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Wọ́n wá ní ẹ wò ó, gbogbo ohun tí ó ṣẹlẹ̀ yìí ó jẹ́ kàyéfì fún àwọn ará ìlú rẹ̀ àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ ń gbé ẹni tí nǹkan kan ò ṣe tó wá di pé òkú
rẹ̀ ni wọ́n rí lásìkò yìí. Wọ́n ní ìgbìyànjú sì ń lọ, iṣẹ́ ìwádìí ń lọ láti mọ kúlẹ̀kúlẹ̀ àwọn nǹkan tó lè ṣokùnfà irúfẹ́ nǹkan wọ̀nyí. Ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post àbí Punch kẹlọ́ka ní àárọ̀ òní gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ó dá ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn kan tí wọ́n ń bẹ àwọn ọmọ ológun pé ẹ má bọ̀ ẹ dákun ẹ wá kọ́ ibùdó yín sápọ̀ ọ̀dọ̀ tiwa bóyá tilẹ̀ máa dẹ́rù ba àwọn ikọ̀ agbésùmọ̀mí làkúràwá yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń da omi àlàáfíà ìlú rú. Gómìnà ìpínlẹ̀ Kebbi nìyẹn gómìnà Nasiru Idris ni ó ti ra wẹ́bẹ̀ sí ẹ̀ka iléeṣẹ́ ètò ààbò ọmọ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà wípé kí wọ́n máa bọ̀ ó kí wọ́n wá dá ibì kan sílẹ̀ ní apá ọ̀dọ̀ ti àwọn náà láti lè máa fún àwọn ní ìfọ̀kànbalẹ̀ lápá ibì kan lórí ọ̀rọ̀ àwọn ikọ̀ agbésùmọ̀mí tí a mọ̀ sí làkúràwá èyí tí wọ́n fẹ́ máa da omi àlàáfíà ìlú rú. Gómìnà yìí ni ó sọ eléyìí di mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn wípé ẹ wò ó bí àwọn ará bí yìí bí wọ́n ṣe ń ṣe àwọn ará ìlú kò ṣe bẹ́ẹ̀ kò dùn mọ́ òun nínú gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé ohun tó kàn báyìí àwọn ò tilẹ̀ mọ̀ ṣùgbọ́n àwọn fẹ́ rọ iléeṣẹ́ ọmọ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà wípé dákun ẹ súnmọ́ bí ẹ wá bá wa kọ́ ibùdó yín síbí báyìí láti lè máa bá wa mójútó ọ̀rọ̀ àwọn làkúràwá yìí tí wọ́n fẹ́ máa pa àwọn ará ìlú àwọn tí wọ́n lẹ́jẹ̀ lọ́rùn ní ìpakúpa. Ẹ má gbàgbé wípé àwọn ará bí yìí ni wọ́n ń ṣe ìkọlù sí àwọn ará ìlú, wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní agbègbè náà, wọ́n ti bà ọ̀pọ̀ ilé jẹ́, wọ́n ti kó àwọn dúkìá olówó iyebíye wọ́n ti kó lọ sí àwọn ibi tí àwọn kò mọ̀ lásìkò yìí. Gómìnà Idris wá sọ di mọ̀ pé ẹ wò ó bó tilẹ̀ jẹ́ pé àwọn náà ń gbìyànjú láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò abẹ́lé láti lè rí pé àwa náà àṣebẹ́ àdáńtọ́ láti gbógun ti àwọn ará bí yìí ṣùgbọ́n àwọn èròjà ogun tó wà lọ́wọ́ wọn kì í ṣe kèrémí. Eléyìí ni àfi wá ń rọ ẹ̀yin ọmọ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin náà gbìyànjú ẹ bá wa ṣe ẹ bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí nípa mímú àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ibùdó yín wá sí ìpínlẹ̀ Kebbi lórí ọ̀rọ̀ àwọn làkúràwá yìí. Ẹ wo gómìnà yẹn sọ̀rọ̀ ilẹ̀kùn gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀. Ó dá ẹ jẹ́ kí n máa fi eléyìí káàdì rẹ̀ nílẹ̀ gẹ́gẹ́ bí àtikọ̀wé rẹ̀ níbi tí gómìnà dírí gómìnà kan ní ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn gómìnà ìpínlẹ̀ Bayelsa Dúyèdírí ni ó ti ṣe bẹ́ẹ̀ ni ó ti rọ ẹgbẹ́ òṣèlú PDP wípé kí wọ́n gbájúmọ̀ nǹkan mìíràn kí wọ́n yanjú làásìgbò yìí tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú wọn kí wọ́n yé nàka àbí di ẹ̀rù ẹ̀bi ohun tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ wọn sí orí ẹgbẹ́ òṣèlú APC mọ́ gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀. Ó sọ lé níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn lẹ́yìn tí ó ṣe ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ kan tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú PDP. Níbẹ̀ ló ti wá sọ di mímọ̀ pé ẹ wò ẹ jẹ́ ká bára wa sọ tọrọ ẹ yé di ẹ̀rù ẹ̀bi ohun tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú wa ẹ yé di ilé ẹgbẹ́ òṣèlú APC mọ́ ẹ jẹ́ káwa náà gbájúmọ́ ohun tí àwa náà a lè gbájúmọ́ nínú ẹgbẹ́ òṣèlú tiwa ká yanjú gbogbo àwọn làásìgbò yìí torí kò sẹ́ni tó lè bá wa tán ìṣòro yìí àwa gan fúnra lára wa la lè tán gbogbo àwọn ìṣòro yìí. Ó yẹ kí ẹ ti mọ ohun tí mò ń sọ. Wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn wípé ẹ dẹ́kun àti máa di ẹ̀rù ẹ̀bi làásìgbò nínú ẹgbẹ́ òṣèlú PDP lé ẹgbẹ́ òṣèlú APC mọ́ gẹ́gẹ́ bí gómìnà Dúyèdírí ti ṣe sọ eléyìí di mímọ̀. Ó dá ẹ jẹ́ kí n máa fi yẹn ṣe lọ fún ti àárọ̀ òní. Èwo lẹ́yìn fẹ́ bá wa dá sí lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí wọ́n fi ránṣẹ́ sí Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣé ó tọ́ sí bàbá yìí àbí kò tọ́ sí? Àṣírí ńlá tí ẹni tí ń ṣe gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai èyí tó tú kílẹ̀ rí sí ọ̀rọ̀ àṣírí yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire àwọn ọmọ Yorùbá tí wọ́n fi èròǹgbà wọn hàn wípé ọba tí wọ́n fẹ́ gbé wá fún àwọn yìí kì í ṣọmọ ìlú àwọn wọ́n fẹ́ kàn nípa ni àwọn ò sì nígbà kílẹ̀ rí sí ọ̀rọ̀ eléyìí ní ilẹ̀ káàárọ̀ òjíire ibi tí ọ̀rọ̀ Natasha dé dúró yìí àti Gansu Akpabio ṣe rí nǹkan dìmú níbẹ̀ ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Ohun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ wípé ó ti pẹ́ ó ti tó 50 ọdún tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń jẹ
tí wọ́n ti ń jẹ owó tó yẹ fún àwọn òkú ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ń jẹ mọ́lẹ̀ ó ti ṣe kíni ó ti pẹ́ ó sì ti tó gẹ́ òun lòun fi ń gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n yẹn lásìkò yìí bó bá ṣe rí lójú ìwòye yín ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ẹ ti bá wa pín dé gbogbo ibi tó yẹ kí ẹ pín dé ojú ní mímì kì í ṣe àmì olóko torí àfi tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọjà báyìí má mọ̀ kó dọjà ní èmi tìyín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà lẹ́nìí Jímọ̀ olóyin ni yóò jẹ́ fún gbogbo wa ànífi èyí ṣe àṣemọ́ àwa náà máa ṣe nǹkan ò ní ṣe wá o ire o kiri kàǹtì. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mórí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setters. Bàbá Gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.